ọpẹ́ o sẹ́yìn náà ti gbọ́ gbajúgbajà olórin Islam ni Alhaja Mujeedat Lawal ti lọ́kọ tuntun. Mujeedat Lawal tó gbáyé mọ̀ sí Wahabilahi Taofik là ń sọ o. Ìròyìn tó kàn wá lọ́wọ́ láàárọ̀ òní ni pé ìràwọ̀ òṣèré olórin Islam náà ti lọ́kọ tuntun. Obìnrin náà kò sì fi bò pé òun ti di ìyàwó lọ́ọ̀dẹ̀ ẹnìkan báyìí. Fúnra Mujeedat Lawal tó gbáyé mọ̀ sí Wahabilahi Taofik ló gbé òrùka ìfẹ́ tí ọkọ ẹ̀ tuntun ọ̀hún fún un sórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ ni obìnrin náà kọ síbẹ̀ báyìí pé ó lóun fẹ́ mi, èmi náà sì gbà fún un, inú mi dùn gidigidi. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí gbajúmọ̀ olórin Islam gbé àwòrán òrùka olówó iyebíye tí ọkọ rẹ̀ tuntun fún un sórí ẹ̀rọ ayélujára, làwọn olólùfẹ́, àwọn ọ̀rẹ́ àtàwọn tó fẹ́ràn obìnrin náà dédé tí ń kí kú oríire, tí wọ́n ṣàdúrà fún pé Ọlọ́run yóò ṣe ilé ọkọ tuntun náà ní ibùgbé ayọ̀ fún un. Wọ́n ní ẹ̀yìn ìyàwó kò ní mẹ́ni lágbára Allah ọba dániwáyé. Tẹ́ ò bá gbàgbé, ẹ ó rántí pé gbajúgbajà olórin Islam ni Alhaji Muhammad Damilọ́lá tí gbáyé mọ̀ sí ẹ̀sìn ògbàmíláyè. Òun gan ni ọkọ àárọ̀ ọjọ́ Alhaja Mujeedat Lawal tí Ọlọ́run sì fi àwọn ìbejì tàwọn lọ́rẹ. Kódà wọ́n tún nídòwú, torí ẹ̀ làwọn èèyàn sì máa ń pe Mujeedat ní ìyá àbejì, tí wọ́n sì ń pe Muhammad Damilọ́lá ní bàbá ẹdúnjọbí. Ṣùgbọ́n èdè àìyedè ṣẹlẹ̀ láàrin wọn kò sì rí kíní ọ̀hún yanjú, tó fi di ohun tí Muhammad Damilọ́lá lọ fẹ́ ìyàwó míì tí obìnrin náà sì wà lọ́ọ̀dẹ̀ rẹ̀. Kódà ìyàwó tuntun lọ́ọ̀dẹ̀ Muhammad Damilọ́lá ti ń ṣàbíyamọ. Ṣùgbọ́n báyìí aláyọ̀ láti sọ fún yín pé Mujeedat Lawal náà ti ní adé orí báyìí. Obìnrin náà ti dìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ tuntun. Gbogbo apáta lójú tó lé àgbàdúrà pé Ọlọ́run yóò ṣe ilé ọkọ tuntun yìí ní ibùgbé ayọ̀ fún Mujeedat Lawal. Kò ní rí dààmú ń bẹ̀ o, ẹ̀yìn ìyàwó kò ní mẹ́ni, ire ni yóò mú jáde lọ́ọ̀dẹ̀ ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí. Àárín wọn kò ní dàrú. Àwọn èèyàn bí èṣù, àwọn èṣù bí èèyàn, wọn kò ní ráyè wọ àárín tọkọtaya yìí o. Ilé yín á rójú, ọ̀dẹ̀dẹ̀ yín á tòrò lọ́lá Aláwùrábí ọba dániwáyé. A kí yín kú oríire o, ẹ kú oríire, ire náà á bá yín dá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.